A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọ̀mágbémisọ́lá Ọmọlọ́gùnmadé Àìjẹrandán. Ẹgbẹ́ àwọn olùkọ́ ifásitì ASUU ti gba àlékún owó oṣù ìdá 40 nínú ọgọ́rùn-ún 40% pay increase. Ẹgbẹ́ yìí kéde wípé àwọn ti gba owó yìí pẹ̀lú àdéhùn tuntun tí wọ́n ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ ní ọjọ́ 23 oṣù kejìlá ọdún 2026 bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ yìí fòpin sí ìdúnàádúrà àtọdúnmọ́dún pẹ̀lú ìjọba àpapọ̀. Lábẹ́ àdéhùn tuntun yìí ni wọ́n fi ní àwọn ọ̀jọ̀gbọ́n professors yóò máa gba owó ìfẹ̀yìntì tí ó dọ́gba pẹ̀lú owó oṣù wọn lọ́dún. Àdéhùn tí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 oṣù kínní ọdún 2026 ni wọ́n á ṣe àgbéyẹ̀wò rẹ̀ lẹ́yìn ọdún mẹ́ta gẹ́gẹ́ bí wọ́n ti kéde rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ní Ọjọ́rú. Lára àwọn nǹkan mìíràn tí wọ́n jọ bu ọwọ́ lù ní àtúnṣe ohun èlò fásitì fún ìwádìí, laboratory equipment àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni wọ́n ní kò ní sí sẹ̀ríà mọ́ fún gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìjàǹgbara yìí mọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti ṣàlàyé ìdí tí kò fi ní ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu níbi ìdìbò gbogbogbò ọdún 2027. Mákindé sọ èyí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ilé ìjọba ìlú Ìbàdàn, níbi tí ó ti sọ̀rọ̀ lórí ìṣelòdì rẹ̀ sí mínísítà ìlú Àbújá Nyesom Wike àti ẹ̀hónú rẹ̀ lórí ìfìdímúlẹ̀ ìṣèjọba tiwantiwa pẹ̀lú ọjọ́ ọ̀la ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP). Gómìnà ṣàlàyé wípé ìjà bẹ́ sílẹ̀ lẹ́yìn tí Wike sọ fún ààrẹ Tinubu níbi ìpàdé wípé òun á di PDP mú fún ààrẹ ṣíwájú ìdìbò ọdún 2027 láì kọ́kọ́ gba àṣẹ lọ́wọ́ àwọn tí ọ̀rọ̀ kàn láàrin ẹgbẹ́. Gbogbo akitiyan àti pàrọwà fún Wike kí ó ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ rẹ̀ ni ó já sí pàbó. Ìdí nìyí tí òun fi pinnu àti yàgò fún Wike. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti pàṣẹ kí ìjọba gbẹ́sẹ̀ lé ilẹ̀ oní ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà tí wọ́n bu ọwọ́ lù fún kíkọ́ Goodluck Jonathan Legacy Model Housing Estate. Adájọ́ Mohammed Umar ni ó bu ọwọ́ lu ìbéèrè àjọ tó ń gbógun ti ìwà ìjẹbánu ICPC. Agbẹjọ́rò fún àjọ ICPC Usobeni Akponi-Mensingha ni ó béèrè fún ìgbésẹ̀ yìí tí agbẹjọ́rò afẹ̀sùnkàn àgbà Murphy Hassan Liman kò sì ṣe lòdì sí i. Adájọ́ Umar darí kí àjọ ICPC gẹ́gẹ́ bí aṣojú ìjọba àpapọ̀ ṣe àmójútó kíkọ́ ilé 962 housing units yìí títí wọ́n á fi parí rẹ̀. Adájọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé kí Federal Mortgage Bank of Nigeria náà bá wọn ṣàmójútó rẹ̀ títí á fi dọ́wọ́ ará ìlú fún lílò. Sínátọ̀ tó ń ṣaṣojú gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan ti pín àpò ìrẹsì tí ó lé ní 2,000 àti àwọn ohun amáyédẹrùn mìíràn fún constituency káàkiri ìjọba ìbílẹ̀ 5 gẹ́gẹ́ bí ara ìdásí rẹ̀ fún ayẹyẹ ọdún Kérésì. Àfihàn yìí jẹyọ nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ìròyìn Mike Idoko. Pínpín oúnjẹ yìí wáyé ní ìjọba ìbílẹ̀ 5 láti rí i dájú wípé mọ̀lẹ́bí ṣe àjọyọ̀ Kérésì pẹ̀lú ìdùnnú. Akpoti-Uduaghan ní ìgbésẹ̀ yìí wáyé látàrí ìgbàgbọ́ rẹ̀ lórí wípé ará ìlú gbọ́dọ̀ jẹ àǹfààní adarí. Ó ní Kérésì jẹ́ àkókò ìfẹ́ àti ìdùnnú. Lákòókò tí ọ̀pọ̀ ìdílé ń làkàkà pẹ̀lú ọ̀wọ́ngógó, ó ṣe pàtàkì láti dúró ti ará ìlú. Wọ́n ti fi ojú AGF àná Abubakar Malami ba ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìwà ìjẹbánu. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ EFCC ní ó fi ẹ̀sùn oníkókó 16 kan Malami pẹ̀lú ọmọkùnrin rẹ̀ Abdulazeez àti òṣìṣẹ́ iléeṣẹ́ Rahmaniya Properties Limited Hajia Bashir Asabe. Malami ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó fi owó tí ó fẹ́ẹ̀ tó bílíọ̀nù 9 náírà ra ilé ní Abuja, Kebbi, Kano àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní kí AGF àná wá ṣàlàyé bí ó ti rí 30 ilé 30 houses tí iye rẹ̀ tó 212 billion naira. Ọ̀pọ̀ ilé yìí ni wọ́n ní ó rà láàrin ọdún 8 tí ó lò ní ọ́fíìsì gẹ́gẹ́ bí AGF. Malami sìn láàrin ọdún 2015 sí 2023 pẹ̀lú ìṣèjọba olóògbé ààrẹ àná Muhammadu Buhari.
Àjọ EFCC ń retí ọjọ́ tí ilé-ẹjọ́ fẹ́ dá fún ìbẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn. Ìgbẹ́jọ́ yìí ni wọ́n ní ìrètí wípé yóò ní agbára jùlọ pẹ̀lú àwọn àgbààgbà amòfin tí wọ́n ń retí àti bá Malami ṣẹjọ́. Bákan náà ni wọ́n ti ṣa ẹlẹ́rìí tí kò dín ní 10 kalẹ̀ fún ìgbẹ́jọ́. Ìjọba ìpínlẹ̀ Abia ti dá iná mọ̀nàmọ́ná padà sí ìlú 23 ní ìjọba ìbílẹ̀ ìwọ̀-oòrùn Ukwa láti fi fòpin sí ọdún 9 tí wọ́n ti wà nínú òkùnkùn bírémùbírémù. Níbi ayẹyẹ tí ó wáyé láti fi ṣe àjọyọ̀ iná títàn ni gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti ti fi dá ará ìlú lójú wípé láti ìsinyìí lọ iná wọn yóò máa dúró déédéé. Ó ní ìdásí yìí ni òun fi mú ìlérí tí òun ṣe nínú oṣù kẹta ṣẹ láti so iná gbogbo ìlú tí ó ti wà nínú òkùnkùn padà. Ó wáá fi ìgbàgbọ́ rẹ̀ hàn lórí àti ṣe àmójútó iṣẹ́ àkànṣe yìí bí ó ti gbóríyìn fún ọ̀gá àgbà fún Geometric Power Limited Bat Nnaji fún iṣẹ́ takuntakun rẹ̀. Ó ní ẹgbẹ̀rin mílíọ̀nù dọ́là $800 million ni Nnaji ti ná kí iná tó dé bí ó dé lónìí, bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ìfaradà tí ó ṣe pàtàkì fún ìdàgbàsókè ẹ̀ka agbára. Ààrẹ Bọ́lá Tinubu ti rọ ọmọ Nàìjíríà kí wọ́n fi ààyè gba àlàáfíà bí àwọn Kìrìsìtẹ́nì ṣe ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí Jésù Kristi. Ààrẹ sọ àsọdájú àfojúsùn rẹ̀ fún ìfaradà ẹ̀sìn bí ó ti kéde wípé ọmọ orílẹ̀-èdè kankan gbọdọ̀ jìyà tàbí kú nítorí ẹ̀sìn tí ó gbàgbọ́. Nínú ọ̀rọ̀ ìkíni kú oríire tí ààrẹ yọ̀ǹda sí ọmọ Nàìjíríà ni ó ti tẹnumọ́ ìfaradà ẹ̀sìn gẹ́gẹ́ bí ìwà tí ó ṣe pàtàkì tí ó ń mú ìrẹ́pọ̀ wà lórílẹ̀-èdè. Ẹnikẹ́ni kò ní fi ṣe ẹ̀yà tàbí ìgbàgbọ́ gbọdọ̀ jìyà nítorí ẹ̀sìn tí ó gbàgbọ́. Ààrẹ ní ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ aráyé wà ní ọkàn àyà àwọn onígbàgbọ́, èyí sì gbọdọ̀ máa tọ́ wa sọ́nà nínú ìrẹ́pọ̀. Tinubu tí ó jẹ́ Mùsùlùmí ṣùgbọ́n fẹ́ Kìrìsìtẹ́nì láyà fìdí ẹ̀ múlẹ̀ wípé láti ìgbà tí òun ti gba ìjọba ní ọdún 2023 lòun ti ń fi gbogbo ìgbà dá ọmọ Nàìjíríà lójú àfojúsùn rẹ̀ láti dáàbò bo ẹ̀tọ́ ará ìlú, ìṣọ̀kan àti àlàáfíà orílẹ̀-èdè. Ilé-iṣẹ́ ààrẹ ti sẹ́ lórí ìròyìn tí ó tọ́ka wípé ààrẹ Bọ́lá Tinubu ń gbèrò àti júwe ilé fún olórí òṣìṣẹ́ Fẹ́mi Gbàjàbíàmílà kí ó sì fi akọ̀wé rẹ̀ Hakeem Muri-Okunola rọ́pò rẹ̀. Àlàyé yìí ni wọ́n ṣe sínú àtẹ̀jáde tí wọ́n fi sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé kí aráàlú má fi ọkàn sí ìròyìn èké tí wọ́n ń gbé kiri orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Kò sí àyípadà fún ipò olórí òṣìṣẹ́, kò sí òtítọ́ nínú ìròyìn tí wọ́n ń gbé kiri. Muri-Okunola kò rọ́pò Gbàjàbíàmílà. Ilé-iṣẹ́ ààrẹ ṣe àpèjúwe ìròyìn yìí ní ìgbìyànjú àti dá rògbòdìyàn sílẹ̀ láàrin ìlú àti láàrin ìjọba. Ilé-iṣẹ́ ìjọba wá ṣe ìkìlọ̀ kí aráàlú yéé bá wọn pín ìròyìn tí wọn kò fìdí rẹ̀ múlẹ̀ kiri, pàtàkì jùlọ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ìjọ Àgùdà ti Kòtàngórà ìpínlẹ̀ Niger ti fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní ilé-ìwé St. Mary's Papiri ìpínlẹ̀ Niger ni wọ́n ti rí gbà kalẹ̀ pátápátá tí wọ́n ti darapọ̀ mọ́ mọ̀lẹ́bí wọn. Catholic Diocese Kòtàngórà ẹni ọ̀wọ̀ Bulus Yohana tí ó tún jẹ́ pòpáítọ̀ ilé-ìwé St. Mary ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde. Ó ní àpapọ̀ 230 persons ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n jí gbé kí wọ́n tó rí wọn gbà kalẹ̀ nípasẹ̀ ìgbìyànjú láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Niger títí kan àwọn àjọ agbófinró. Yohana wá fi ìmoore rẹ̀ hàn sí ìjọba àti àwọn ẹ̀ṣọ́ aláàbò fún bí wọ́n ṣe jí gìrì sí ìṣẹ̀lẹ̀ pẹ̀lú àwọn òbí, ìjọ, oníròyìn àti ará ìlú fún àdúrà, sùúrù àti àtìlẹ́yìn wọn. Gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawal ti ṣe àgbékalẹ̀ 160 mílíọ̀nù náírà (160 million naira) fún àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ gẹ́gẹ́ bí ara ìmọrírì wọn fún iṣẹ́ takuntakun bí wọ́n ti ń dáàbò bo ẹ̀mí àti dúkìá ará ìpínlẹ̀. Gómìnà tí akọ̀wé ìjọba ìpínlẹ̀ Abubakar Nakwada ṣaṣojú ṣe ìtàlọ́rẹ̀ yìí níbi àbẹ̀wò ìparí ọdún láti fi bu ọlá fún àwọn ẹ̀ṣọ́ aláàbò àti agbófinró láti fi mọ rírì ìgbìyànjú wọn
wọn àti dáàbò bo ará ìlú. Gómìnà ní àbẹ̀wò yìí tí ó jẹ́ àkọ́kọ́ irú rẹ̀ ní ìpínlẹ̀ jẹ́ ìgbésẹ̀ láti fi ṣe ìmóríyá àti láti túbọ̀ mú àjọṣepọ̀ wà láàárín ẹ̀ṣọ́ ìpínlẹ̀ àti ti ìjọba àpapọ̀ lórí gbígbógun ti ìwà ọ̀daràn. Gómìnà wá bẹ̀ wọ́n kí wọ́n túbọ̀ gbìyànjú àti máa bá wọn yanjú ìṣòro ààbò, bí ó ti sọ àsọdájú wípé ìjọba náà ò ní rẹ̀wẹ̀sì àti máa pèsè gbogbo àtìlẹ́yìn tí wọ́n bá nílò láti lè mú wọn ṣiṣẹ́ wọn bí ó ti yẹ. Lára àwọn ibi tí gómìnà ṣe àbẹ̀wò sí ni iléeṣẹ́ ológun, iléeṣẹ́ ọlọ́pàá, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, Police Mobile, FRSC, NSCDC àti State Community Protection Guards. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ti bu ẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ lórí bí wọ́n ṣe fi ààyè gba kí ilẹ̀ United States kọ́kọ́ ṣe àfihàn àlàyé lórí ìkọlù alágbára ojú òfurufú tí wọ́n ṣe ní Nàìjíríà kí àwọn aláṣẹ Nàìjíríà tó bá ọmọ orílẹ̀-èdè sọ̀rọ̀. Wọ́n ṣe àpèjúwe èyí ní àṣìṣe lórí àti sọ̀rọ̀ lórí ààbò. Nínú àtẹ̀jáde ní alukoro ẹgbẹ́ PDP, Ìní Ememobong ti ṣe àkíyèsí wípé àìtètè sọ̀rọ̀ ìjọba ti mú ọmọ orílẹ̀-èdè gbẹ́kẹ̀lé ìròyìn láti ilẹ̀ òkèèrè. Àròyé yìí ń wáyé láàrin ìròyìn wípé ilẹ̀ US ṣe ìkọlù tako àwọn adàlúrú ní ìpínlẹ̀ Sokoto, ṣùgbọ́n Amẹ́ríkà ni ó kọ́kọ́ ṣe àfihàn rẹ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ní ààrẹ US Donald Trump ti ṣe ìkéde yìí lálẹ́ Ọjọ́bọ̀. Kí ìjọba Nàìjíríà tó wá mú ìkéde yìí wá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Ìlúmọ̀ọ́ká olórin Nàìjíríà Innocent Idibia tí gbogbo ènìyàn mọ̀ sí 2Baba ti jẹ́wọ́ wípé òun ti dẹ́kun àti máa fún obìnrin lóyún kiri. 2Baba tí gbogbo ènìyàn mọ̀ gẹ́gẹ́ bí bàbá ọlọ́mọ púpọ̀ àti ọ̀pọ̀ obìnrin tí wọ́n ṣàbíamọ fún un láì bá wọn ṣe ìgbéyàwó ti jẹ́wọ́ ara rẹ̀ ní ìlú Benin níbi ayẹyẹ MC Edo Pikin Undiluted pẹ̀lú Starboy àti Legend Show. Kí ó tó bẹ̀rẹ̀ eré ni 2Baba ní òun fẹ́ jẹ́wọ́ pé òun ti dẹ́kun àti máa fún obìnrin lóyún kí ó lè wà nínú àkọọ́lẹ̀. Ìròyìn jábọ̀ wípé ṣíwájú àkókò yìí ni 2Baba ti fẹ́ obìnrin méjì tí wọ́n bí ọmọ 5 fún un kí ó tó ṣe ìyàwó alárédè pẹ̀lú Annie Macaulay Idibia tí ìyẹn náà bí ọmọbìnrin méjì fún un. Ọdún yìí ni ìgbéyàwó wọn túká. Àìpẹ́ yìí ni ó bí ọmọ tuntun pẹ̀lú aya rẹ̀ tuntun Natasha Osawaru tí ìgbéyàwó wọn ń dá họ́wùhọ́wù sílẹ̀ lọ́wọ́. Àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.